Ìjà abẹ́nú ò ti bẹ́ sílẹ̀ láàrin àwọn gbajúmọ̀ àáfàá ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara àti gómìnà ìpínlẹ̀ náà, gómìnà Abdulrahman Abdulrazak, tí ọ̀rọ̀ náà tó sì ti fẹ́ máa di awuyewuye èyí tó fẹ́ máa fa fàákàjà ní ìpínlẹ̀ Kwara. Ǹjẹ́ kí ló fa wàhálà, kí ló fa ìjà? Òun náà máa ní ti gbajúmọ̀ àáfàá kan tí àwọn agbófinró tó gbé fojú ẹ̀ balẹ̀ ẹjọ́ lórí bí wọ́n ṣe ló ba gómìnà Abdulrahman Abdulrazak àti gbajúmọ̀ olóṣèlú kan ní ìlú Ìlọrin, èèyàn sẹ́nitọ̀ Sulaiman Ajadi, bó ṣe ló bà wọ́n lórúkọ jẹ́. Láìpẹ́ yìí ni wọ́n ní Sheikh Abdulrazak Soliudeen tó jẹ́ gbajúmọ̀ àáfàá ní ìlú Ìlọrin, ó sọ̀rọ̀ burúkú sí sẹ́nitọ̀ Sulaiman Ajadi tí gómìnà Abdulrahman Abdulrazak tó fi ṣalága àwọn ìgbìmọ̀ kan lórí àwọn tó ṣe jẹgúdújẹrá ní ìpínlẹ̀ Kwara àti láti gba àwọn dúkìá tí wọ́n fi ọ̀nà ẹ̀bùrú gbà lọ́wọ́ ìjọba padà. Níṣe ni wọ́n ní Sheikh Abdulrazak Soliudeen ló máa sọ ọ̀rọ̀ sí Sulaiman Ajadi àti gómìnà Kwara wípé ojúṣàájú àtòjú ayé ni wọ́n ń ṣe, àti pé kì í ṣe pé ń gbógun ti jẹgúdújẹrá tàbí fẹ́ gba àwọn dúkìá ìjọba ìpínlẹ̀ Kwara padà. Wọ́n ní tí wọ́n ń ṣe ni láti máa dọ́gbọ́n fìyà jẹ àwọn tí ò gbà tiwọn àti àwọn ọ̀tá wọn nínú ìdí òṣèlú. Ọ̀rọ̀ yìí gan ló máa bí sẹ́nitọ̀ Sulaiman Ajadi nínú, tó sì fi ọlọ́pàá tó fi gbé Sheikh Abdulrazak Soliudeen tó fi di pé ọ̀rọ̀ di tilé ẹjọ́. Lọ́jọ́ ajé ìyẹn ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà yìí, òun ni wọ́n fi ojú Sheikh Abdulrazak Soliudeen balẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn pé ó bà wọn lórúkọ jẹ́, ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúmọ̀ àáfàá ìlú Ìlọrin tí wọ́n kún inú ilé ẹjọ́ náà bíbá, èyí tó ṣe àwọn èèyàn ní kàyéfì. Ohun tí àwọn àgbà àáfàá náà wá ṣe ni láti jẹ́ kó dé mọ̀ pé àwọn wà lẹ́yìn akẹgbẹ́ àwọn èèyàn Sheikh Abdulrazak Soliudeen àti pé àwọn ò lè fi sílẹ̀ nínú ìṣòro. Bó tilẹ̀ jẹ́ pé onídàájọ́ tó fẹ́ dájọ́ náà sún ẹjọ́ ìgbẹ́jọ́ síwájú dọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí, tó sì jẹ́ kó di mímọ̀ wípé òun gba àwọn méjèèjì tí ọ̀rọ̀ kàn, ẹ̀yìn Sheikh Abdulrazak Soliudeen àti sẹ́nitọ̀ Sulaiman Ajadi, nímọ̀ràn láti jọ yanjú ọ̀rọ̀ náà ní tùbí-ìnùbí. Ṣùgbọ́n gómìnà Abdulrahman Abdulrazak ó ti sọ̀rọ̀ síta. Nínú ọ̀rọ̀ tó fi síta nípasẹ̀ agbẹnusọ ẹ̀, ọ̀gbẹ́ni Rafi Àjàkáyé, gómìnà jẹ́ kó di mímọ̀ wípé òun kò lọ́wọ́ sí bí wọ́n ṣe gbé Abdulrazak Soliudeen ìyẹn gbajúmọ̀ àáfàá náà, àti pé òun kọ́ lòun fìyà jẹ, tó sì ní gbogbo ọ̀rọ̀ náà kọ́kọ́ òun rárá. Ṣá o, àárín àwọn gbajúmọ̀ àáfàá ìlú Ìlọrin àti gómìnà Abdulrahman Abdulrazak kò gún régé báyìí o, nítorí ọ̀rọ̀ Sheikh Abdulrazak Soliudeen tó jẹ́ gbajúmọ̀ àáfàá náà ni. Ṣùgbọ́n tá a gbọ́ pé emir àyàn ọba ìlú Ìlọrin Alhaji Zunnurain Gambari ó ti ń dá sí ọ̀rọ̀ náà láti parí gbogbo fàákàjà tó bá fẹ́ wà láàrin wọn.